ètò ìgbadé Rashidi Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun yóò ṣe lọ. Ìgbìmọ̀ tó ń mójútó fífi Olúbàdàn kẹrìnlélógójì Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà jẹ ti kéde bí wọn yóò ṣe fi ọ̀sẹ̀ kan gbáko ṣètò ayẹyẹ ìgbadé náà nílùú Ìbàdàn. Ìkéde ìgbadé náà wáyé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ ipò Olúbàdàn tí wọ́n ṣe lọ́jọ́ Ajé ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2025, èyí tí alága ìgbìmọ̀ náà Olóyè Báyọ̀ Oyèrò léwájú rẹ̀. Bákan náà, kọmíṣánná ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ Ọmọọba Dọ̀tun Oyèládé ṣàlàyé pé ètò ìgbadé náà yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Ajé ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2025. Ó ní ètò ọlọ́kan-ò-jọ̀kan tó ní ṣe pẹ̀lú àṣà, ìṣẹ̀ṣe àti ẹ̀kọ́ ni yóò máa wáyé láti ọjọ́ Ajé náà títí di ọjọ́ Ẹtì ọjọ́ 26 oṣù kẹsàn-án tí gbogbo rẹ̀ yóò wá sópin ní gbọ̀ngàn Mọ̀pó Ìbàdàn. Ìsìn àpapọ̀ nílànà ẹ̀sìn Kìrìsìtẹ́nì ni wọn yóò fi síde ayẹyẹ ìgbadé náà ní ọjọ́ Ajé ọjọ́ 22 oṣù kẹsàn-án. Aláàfin Olúbàdàn tó wà ní Òkè Àrẹ̀mọ nílùú Ìbàdàn ni yóò ti wáyé. Ọjọ́ àṣà ló kàn, ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹsàn-án, èyí tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ ìjọba tó ń rí sí àṣà àti ìrìn-àjò afẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn èyí ni wọn yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbadé Olúbàdàn. Àgbà òǹpìtàn Ọ̀jọ̀gbọ́n Tóyìn Fálọlá ni yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Ọjọ́bọ̀ ni wọ́n yà sọ́tọ̀ fún ìsìn àgbàyanu èyí tí yóò wáyé ní Civic Center Ìdí-Àpẹ́ Ìbàdàn. Ọjọ́ Ẹtì ọjọ́ 26 oṣù kẹsàn-án gan-an ni Olúbàdàn tuntun yóò gbadé ní gbọ̀ngàn Mọ̀pó bí wọ́n ṣe là á kalẹ̀. Gẹ́gẹ́ bí kọmíṣánná ètò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe wí nípa àwọn aṣojú ìgbìmọ̀ Olúbàdàn tó wà níbi ìpàdé tí wọ́n la ètò yìí kalẹ̀, ó ní àwọn alẹ́nulọ́rọ̀ nípínlẹ̀ náà. Lára wọn ni àwọn aṣojú Olúbàdàn, Aṣípa Olúbàdàn tí wọn yóò yàn sípò Ọba Hamidu Ajíbádé, Olóyè Núrẹ́nì Àdìsá àti Olóyè Adéọlá Ọlọ́kọ̀ tó jẹ́ akọ̀wé ìròyìn fún Olúbàdàn. Àwọn míì ni kọmíṣánná àṣà àti ìrìn-àjò afẹ́ àti ti ètò àwọn obìnrin, àwọn alága ìjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá àti gúúsù ìlà oòrùn Ìbàdàn, àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin láti gúúsù ìlà oòrùn Ìbàdàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn fún ti àkókò yìí náà ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.